So gbogbo ọmọ Yorùbá àtàtà nílé lóko ẹ káàbọ̀ sórí ìkànnì wa o. Ìlú Ìbàdàn la wà báyìí níbi ayẹyẹ ìgbadé kábíyèsí Olúbàdàn ti ìlú Ìbàdàn. Àmọ́ kóńkó méjì ó ti fojú kanjú o. Ẹ̀yin Yorùbá lẹ ti sọ pé kóńkó méjì kò gbọdọ̀ fojú kojú. Kí ló máa ṣẹlẹ̀ láàfin ibi ayẹyẹ ìgbadé kábíyèsí ọba Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn titun Ọ̀ṣàrà? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá wa wo fídíò yìí bí bàbá ṣe wọlé gẹ́gẹ́ bí ọba titun láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn olókọlókọ lẹ́ẹ̀kan àti irú àwọn ìbápàdé àtòhun tó ṣẹlẹ̀. Ọ̀yá ẹ̀ ń ṣó níbẹ̀. Ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá.
Ètò ti bẹ̀rẹ̀ ní ẹjọ́ àwọn tá a jẹ́ báwo ya fótó káàkiri ẹjọ́. Ẹ jẹ́ ká respect fótó tí wọ́n ń bí o. Ẹ ṣe ọpẹ́ ní fọ́lọ́. Bàbá ti wọlé dé o. Bàbá ti wọlé dé o. Kábíyèsí ti wọlé dé o. Kábíyèsí ti wọlé dé o. Ní gbogbo Ìbàdàn, kábíyèsí wọlé dé o. Kábíyèsí wọlé dé o. Thank you.